Ọkì olúkúlùkù wa tí ń wò mí lọ́wọ́ báyìí pàápàá lórí ìkànnì tí a wà yìí Gates of Zion Christian Mission TV. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé láìpẹ́ la ṣètò kan tí a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tó jẹ́ apá kìíní. Apá kejì ẹ̀ ní ohun tí a fẹ́ ṣe bá orúkọ mi ní Michael Ọláníyì Rótìmí. Ọmọ bàbá wòlíì tó ṣẹ̀ṣẹ̀ gba Jésù òpè tá fi ń dààmú ọlọ́gbọ́n òun aláìlágbára tá fi ń dààmú alágbára bẹ́ẹ̀ ni Bíbélì sì pè wá nìyẹn. Nínú ètò tá a ṣe lọ nínú ìfáàrà rẹ̀ a sọ fún wa pé nǹkan mẹ́ta tá a tọ́ lára àwọn nǹkan tó ń dá obìnrin dúró ọmọ bíbí lára ẹ̀ làwọn míì ti jáde ṣùgbọ́n ìkan gbòógì nínú wọn la sọ. Ìkejì náà tó jẹ́rú ẹ̀ la fẹ́ nà ń bẹ̀ báyìí pé kí òye kó lè yé wa wípé àwọn nǹkan kan wà tí ó jẹ́ àdìtú nínú àìrọ́mọbí ṣùgbọ́n tó àgbàgbé láti sọ fún ọ náà ni màá sọ nísìnyí. Ìwọ tí òun wojú Olúwa ó kì í ṣe àgàn o. Orúkọ tí Ọlọ́run ò bá sì pè ẹ́ má pera rẹ bẹ́ẹ̀. Ó kì í ṣe àgàn. Ó tẹ̀ jẹ́ pé àwọn èèyàn gbàgbọ́ pé ẹni tí ò bá rán wọn bí àgàn ni ṣùgbọ́n má gbé yẹn sọ́kàn. Ìwọ ń dúró de Olúwa òun wojú Olúwa ni. Lónìí lábẹ́ ètò tí a pè ní ìní Olúwa tó wà fún àwọn oníbísí àwọn tí ń wojú Olúwa àwọn tó ti ṣègbéyàwó ṣùgbọ́n tí ò tí ì sí ọmọ láàrin wọn. Àwọn ètò yìí wà fún tó sì ń lọ bọ̀ wọ́n lọ káàkiri gbìyànjú ohun tó lè ṣe. Ètò yìí wà láti ṣí wọn létí láti ṣí wọn ní èsì àwọn nǹkan kan tó lè bá dí wọn lọ́wọ́. Ó lè má bá tẹlòmíì mu o ṣùgbọ́n ní gbogbo tá a sọ àárí kan tí ó bá tiẹ̀ náà mu nínú gbogbo tá a mẹ́nu ń bà yìí nítorí ìdíwọ́ ń wà láti bímọ nígbà tí nǹkan kan tó ju òye wa lọ tó bá wà lójú ọ̀nà. Ìdí nìyí tí ètò yìí fi wà láti fi díẹ̀ hàn wá lára àwọn nǹkan tó jẹ́ ìdíwọ́. Ṣùgbọ́n tí a fẹ́ lọ sórí ẹ̀ lónìí ó ní wípé ìdí kejì èyí tí a máa fi ní ìdádúró tóbìnrin fi ní ìdádúró tàbí tí ìdílé fi máa ní ìdádúró ọmọ bíbí. Ìdí èkejì a ti sọ tàkọ́kọ́ ẹni tó báyìí tí ì gbọ́ ẹ lọ wo apá kìíní wa nínú orí TV yìí. Ẹ subscribe fúnra ara ẹ̀ ní òun deliver sọ́dọ̀ yín tẹ́ bá ti subscribe. Kò ná yín lówó kò ná yín ní nǹkan kan kò já ní data. Ohun tí yóò kàn máa ṣe fún yín ni pé bàbá ti ń ṣe mí jáde báyìí yóò máa dédé bọ́ sí ojú aago yín tẹ́yìn ló mọ̀ pé tuntun ti wà ń bẹ̀ láti lè ní òye bó ṣe ń lọ. Ohun tí a fẹ́ fi yé wa lónìí ohun tí gbogbo wa mọ̀ ni ṣùgbọ́n tó dàbẹ́ ni pé a kò bí ara àbí tá ká kíyèsí sí. Ìdílé kídílé tí ó bẹ̀rẹ̀ tí wọ́n fi ọmọ bẹ̀rẹ̀ tàbí tó pẹ́ díẹ̀ kọ́mọ ó tó dé tí a bá wo àkọsílẹ̀ nínú Bíbélì gbogbo irú àwọn ìdílé bẹ́ẹ̀ tí ìdíwọ́ ń wà tí ọmọ bá lè wá ìyẹn ni pé ọmọ yẹn máa ń jẹ́ olú ọmọ. Kí ni mo pè é? Ó máa ń jẹ́ olú ọmọ. Nígbà tí bàbá wa Abraham àti Sarah pẹ́ kí wọ́n tó bí ọmọ wọ́n rí Ísákì bí nígbà tó wà ní ọjọ́ ogbó tó di ọjọ́ ogbó wọ́n rí Ísákì bí. Ísákì sì jẹ́ bàbá fún ìdílé méjì tó jẹ́ alágbára lágbàáyé lónìí. Ìtàn sọ fún wa wípé gẹ́gẹ́ bí a ti kà nínú Bíbélì Ísọ̀ àkọ́bí Jákọ́bù ìkejì. Ṣùgbọ́n àwọn òpìtàn wọ́n sọ fún wa pé àmọ́ Ísírẹ́lì àwọn náà lórílẹ̀‐èdè Ísírẹ́lì lónìí. A mọ̀ wípé àwọn náà lórílẹ̀‐èdè Ísírẹ́lì adáwọn yẹn orúkọ yẹn sì wà bẹ́ẹ̀. Ṣùgbọ́n orúkọ Édómù tí a pè ní Sọ̀ àwọn òpìtàn sọ fún wa pé àwọn ni wọ́n ń pè ní Amẹ́ríkà lónìí. Wọ́n sọ fún wa pé ìdí nìyẹn tẹ́ fi lè gbọ́ pé Amẹ́ríkà àti Ísírẹ́lì jà torí tẹ̀gbọ́ntàbúrò ni wọ́n. Tá bá sì wo ilẹ̀ Amẹ́ríkà nítòótọ́ àwọn onímọ̀ sáyẹ́nsì tó pọ̀ ń bẹ
àwọn Júù ni, torí wọ́n gbàgbọ́ pé ọmọ bàbá ọmọ ìyá ni wọ́n sì jàrí. ìyẹn ni pé olú ọmọ ló ti inú bàbá wa jáde. ìgbà tá a tún wo inú bíbélì gàràgà, a tún wo ẹnìkan náà tún ṣàìrọ́mọ bí, wọ́n pè ní aya Manuel níwèé onídàájọ́. òun náà rọ́mọ bí, ṣùgbọ́n gbà tọ́mọ ó dé náà ó bí Samson alágbára, ológun tí ò lọ́mọ ogun, jagunlabi tí ò lọ́mọ ogun, ṣùgbọ́n kí ìyá ò tó rí bí ó pẹ́ díẹ̀. ìdí kan nìyẹn. ẹnìkan lára wọn nìyẹn, olú ọmọ ni. ó pẹ́ kí bàbá àtìyá ẹ̀ tó rí bí, ṣùgbọ́n olú ọmọ ni. nígbà tá a tún lọ gàràgà, tá a tún lọ sínú ìwé Sámúẹ́lì kínní, a rí obìnrin kan ńbẹ̀ náà, Hánà. òun náà mọ̀ pẹ́, kódà ó gbomijé lójú ẹ̀ lọ́pọ̀lọpọ̀ kó tó di pé ó padà wá rí Sámúẹ́lì bí. ṣùgbọ́n Sámúẹ́lì ń kọ́ wòlíì ńlá ni o nílẹ̀ Ísírẹ́lì, wòlíì kan ṣoṣo tó fọba méjì jẹ. kò sí wòlíì náà wọn wòlíì tó fọba méjì jẹ o, àfi wòlíì Samuel olú ọmọ. ó dà ẹnìkan ní New Testament àbí Old Testament nìyẹn, ẹ já lọ New Testament. Elizabeth àti Zachariah ọkọ ẹ̀ wọ́n fẹ́ra wọn láti ìwé wá, wọ́n jẹ́ olùfọkànsìn, wọ́n jẹ́ ní mímọ́. síbẹ̀ ọ̀rọ̀ wọn bí eléyìí kò ní í ṣe pé bóyá àsìn lọ́hùn láàfin lọ́mọ bí, kì í ṣe pé torí pé bóyá ní ẹ̀ṣẹ̀ kan lọ́wọ́ láàfin lọ́mọ bí. àwa tí Ọlọ́run fẹ́ fún ní olú ọmọ, ó ṣeé ṣe kí ọmọ yẹn kó dìlé. bẹ́ẹ̀ ni tó bá sì dìlé, ọjọ́ tí ó bá wá olú ọmọ ní ọ̀jẹ̀. nígbà tí Elizabeth máa bímọ gẹ́gẹ́ bí ìlérí, ó bí Jòhánù onítẹ̀bọmi, èyí tí àwọn èèyàn mi pè ní John the Bami, John the Baptist. nígbà tí ó sì bí, òun ló jẹ́ atọ̀nà fún Jésù, òun ló fi Jésù hàn aráyé, òun ló ṣèlúbọmi fún Jésù. ìyẹn nìkan kọ́ o, òun ni Jésù sọ nípa ẹ̀ pé ní gbogbo ẹni tá a bínú obìnrin kò sí ẹni tó tó Jòhánù the Baptist. Jésù fúnra ẹ̀ ló sọ ilé yìí. ìyẹn ni wípé ẹ wá wo àwọn tá a ti ẹ̀fà pẹrẹ ìlélẹ̀ láti inú ìpìlẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá. ó fẹ́ má pọ̀ nínú àwọn tí Ọlọ́run ń lò tí ó lè dádúró ọmọ. ìdí nìyí tí a tún ní bí rẹ̀, ìyẹn tá a pè ní apá kejì lábẹ́ apá kejì 2b. tí Ọlọ́run bá ní times table fún ènìyàn, àkókò tó ti làálẹ̀ pé òun ni ọmọ ó wá, tí àkókò yẹn ò bá tó, ọmọ ò lè wá o. tí Elizabeth tó bá ti bí ọmọ láti ìgbà tí wọ́n ti ṣègbéyàwó, kò ní lè bí atọ̀nà fólùgbàlà. a dá dúró títí dàsìkò tí Jésù máa dé, ẹni tí ó torí ẹ̀ tá a fẹ́ bí. àdìtú ni fún àwọn ọmọ Ọlọ́run. times table Ọlọ́run òun náà wà lára ohun tó máa ń jẹ́ kí ìdádúró kó wà fúnni láti má tètè rí ọmọ bí. ìyẹn ni a fi ń sọ fẹ́lòmíì pé kó ní sùúrù. tí Ọlọ́run máa ń gbàdúrà, tí Ọlọ́run bá fẹ́ ṣe nǹkan, Ọlọ́run sojú ṣáájú o. àwọn ìdí méjì tá a sọ yìí àti àbọ̀ tó jẹ́ pé lára ìbí, torí à ń gé pépèpé àwọn fẹ́ kó dá wa lágara, tó bá ti ń gùn jù ọ̀pọ̀ ò ní fẹ́ nífẹ̀ẹ́ sí àti máa gbọ́, la fi ń gé pépèpé bí àwọn bàbá ṣe, bí aṣọ bàbá sọ, bí àwọn bàbá sọnà. ó tà ń sọ ni wípé nígbà mìíràn Ọlọ́run ní times table, ó ní time tó ti yàn, ó ní àkókò tí Ọlọ́run ti sàmì sí wípé ọmọ inú rẹ̀ ó bí. bó ti ká ṣe wàhálà lóòkè lọ́dọ̀ tó, tí ọmọ inú rẹ̀ tó bá jẹ́ pé olú ọmọ ní ọ̀jẹ́, tó bá jẹ́ pé oníṣẹ́ kan àtàkókò tó Ọlọ́run fẹ́ kó wá, àwọn ìdí méjèèjì lápá kejì yìí ó máa ń fa ìdíwọ́. eléyìí kì í ṣe pé ẹ̀ṣẹ̀, bá a gbàdúrà jù bẹ́ẹ̀ lọ. ìjọ jábà kámú ti Hánà,
nígbà tí Ọlọ́run fẹ́ lo Sámúẹ́lì wòlíì àlùfáà Élì ti kùnà, Ọlọ́run fi dípò ẹ̀ láti lò. Lásìkò tá a bí Sámsónì alágbára, ogun Ísírẹ́lì ó ti dákú rẹ̀ tẹ̀, Ọlọ́run fi jù sáàrin wọn. Ọlọ́run máa ń fa ní olú ọmọ, irú àwọn tó sì máa ń fún ni àwọn tí ó mọyì ẹ̀, àwọn tó yẹ pé wọ́n ní ìdádúró díẹ̀ tí ó dẹ̀ nígbà tí tọ́ olú ọmọ. Ìdí nìyẹn tí ó jẹ́ ká lọ sí apá kẹta lẹ́yìn èlé, ṣùgbọ́n apá kejì ní torí ẹlòmíì báyìí Ọlọ́run ló dúró dè é tó rò pé òun dúró de Ọlọ́run. Má pèrè ààrẹ lágàn, ó gbàdúrà lórúkọ Bàbá lórúkọ Ọmọ, àní lópin oṣù yìí Ọlọ́run yóò dùn ọ́ nínú, ìbànújẹ́ rẹ yóò dópin, ìpínlẹ̀ ṣe ìbànújẹ́ o. Ó gbàdúrà nípa àṣẹ tí ń bẹ lórí ilẹ̀ ibi tí mo wà yìí, tá a ti ń ṣe ètò yìí, má jẹun tí ń ṣe lórí ibi tá a ti ń ṣe ètò yìí. Mo pa láṣẹ sínú ilé ọmọ rẹ kó gba ọmọ dúró, kí ọ̀lẹ́ ayọ̀ kó sọ nínú rẹ, kí ẹ̀mí mọ́ kó ràn ọ́ lọ́wọ́, kí inú rẹ kó gba ọmọ, kẹ́mi mọ́ fi oyún ohun tí ìwà àtọkọ ẹ̀ ó ṣe kó sọ di ọmọ. Lórúkọ Bàbá tọmọ tẹ̀ mọ́, ẹ̀rí ló jẹ́ lópin oṣù yìí, ayọ̀ rẹ yóò sì kún. Torí náà ẹkún kọ́ ni solution, kò sí ní tẹ́kún fẹ́ ṣe. Bó tẹ̀ jẹ́ pé àáyá àbàrà tó bá yá nínú ètò tó ń bọ̀ kó tó di pé a sọ ìdí kẹta fún wa. Ẹ̀yin ọkùnrin ẹ fi ìyàwó yín lọ́kàn balẹ̀ o, ẹ̀yin ẹbí ẹ fi ìyàwó yín lọ́kàn balẹ̀ o. Eléyìí ni ètò tó ń bọ̀ tí a fẹ́ ṣe, torí pé ọ̀pọ̀ ẹbí gan-an wàhálà ni wọ́n jẹ́ fúnbìnrin tí ò lóyún, tí ò tí ì bímọ, tí wọ́n bá fi lọ́kàn balẹ̀. Torí náà ní ètò tó ń bọ̀ á sọ eléyìí. Àti ìfẹ́ àti fagbó síta tẹ́lẹ̀, tá a bá sọ aago wa fún yín kì í ṣe fún nǹkan míì ju wípé ẹ̀rí la fẹ́ gbọ́. Tẹ́ bá ní ẹ̀rí pé Olúwa ti ṣe, ẹ jájọ fògo fọ́lọ́run. Tẹ́ bá sì ti ń wo ètò yìí, ẹ subscribe, ẹ forward ẹ. Àmọ́ sọ ní ìtò lọ wípé ó ṣeé ṣe ó lè mọ́ jẹ́ni tí ń wojú Olúwa fún olú ọmọ, ṣùgbọ́n ó ní ẹni tó ń wojú Olúwa. Forward ẹ sí, jẹ́ kó rí gbọ́, kó náà wo ohun tó ṣẹlẹ̀, ọkàn á kó balẹ̀. Nínú ètò tó ń bọ̀, mo mọ̀ pé ọkàn rẹ ó tún ti sinmi díẹ̀ báyìí, ó tún ti gba rìlí bí àṣà ilé ìbò. Fọkànbalẹ̀ o, ó lè jẹ́ olú ọmọ ní ń bọ̀ tí ó fi di pé ìdádúró wà o. Tó lú ọmọ bá sì ń bọ̀, ìwọ náà mọ̀. Bẹ́ẹ̀ ni wọ́n ní ọ̀kan ṣoṣo àtàtà ó yá ju ẹgbẹgbẹ̀rún ọ̀ṣunṣun, àbí kí náà sọ ọ̀kan ṣoṣo igi àràbà, ó yá ju ẹgbẹgbẹ̀rún ọ̀ṣunṣun. Ìyẹn ni pé ṣunṣun àti igi àràbà kan òun mọ tó jẹ́, tó bá bí kan yẹn tó dé tó jó lókìkí tó jọmọ gidi, a ó sàn ju ọ̀pọ̀lọpọ̀ tàbí jọ yẹrẹrẹ tí kankan lu wọn yanjú, àní bímọ tí ò yanjú o. Ọlọ́run bá wèé tá a ti bí o. Fọkànbalẹ̀, oṣù yìí lóṣù rẹ, Jésù aláàánú yóò dùn ọ́ nínú. Ọkọ fọkànbalẹ̀, aya fọkànbalẹ̀, àánú Ọlọ́run yóò ṣe tiwọ náà. Wọ́n náà ó gbọ́mọ jó, ó tọmọ, ó mọmọ lọ léèwé o, àmọ́ náà ó sì rí lójú rẹ. Bẹ́ẹ̀ ni ó rí Jésù Olúwa wa. Àmín.